Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko àti lẹ́yìn odi àti ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Mo dẹ̀ kí wa nítorí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí ọ̀rọ̀ ìran Yorùbá ni, ṣùgbọ́n ṣá ó kan orílẹ̀-èdè Nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n ó dẹ̀ ṣẹ́wó mọ́ wọn lára. Orúkọ tèmi ni ọmọọba Làwálì Oníkẹ̀kẹ́ Kọ́sìm Adéwálé, ìránṣẹ́ Oòduà. Gbogbo wa pátápátá tá a bá ti fẹ́ wo àwọn àtẹ̀jáde àti àtẹ̀ránṣẹ́ tá a fi jíṣẹ́ fún ìran Yorùbá, ẹ jẹ́ ká lọ máa wo ìránṣẹ́ Oòduà ní YouTube. Tá a bá ti lọ sí YouTube, ẹ jẹ́ ká search fún ìránṣẹ́ Oòduà, ẹ jẹ́ ká wọ inú bẹ̀ kí á dẹ̀ nífẹ̀ẹ́ sí kí á lè máa wo gbogbo àwọn ètò wọn. Ohun tó ṣẹlẹ̀ tí a máa sọ̀rọ̀ lé lórí lákòókò yìí, òun ni ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú, wọ́n pè ní state of the nation. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìlú wa lórí ọ̀rọ̀ End Sars tó gbòde kan. A wà ní End Sars. End Sars yẹn pẹ̀lú ìwọ́de tí àwọn ọ̀dọ́ wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe, òun náà ló mú ètò sọ̀rọ̀ sókè, òun ló mú jáde. Lásìkò yìí mo wá ń ké sí ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá wípé ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè. Ìran àwọn tó nílé ayé wọn ò ní gbóhùn lẹ́nu wa o. Gbogbo àwa ọ̀dọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè. Gbogbo àwa tá a bá nígbàgbọ́ tá a dẹ̀ ń retí ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè lásìkò tá a wà yìí. Ìránṣẹ́ Oòduà ló ń sọ̀rọ̀. Iṣẹ́ tí wọ́n dẹ̀ rán wa òun náà ni à ń jẹ́ fún ìran Yorùbá àti fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Kódà gan ó kan ìran aláwọ̀ dúdú gbọ̀ngbọ̀ngbọ̀n. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n bí tá a fẹ́ lọ lénìí kọ́ nìyẹn. Ibi tá a ń gbìyànjú láti lọ lénìí ni ètò End Sars tó gbòde kan. Ètò ìwọ́de tó fayánpọnyánrin ní ilẹ̀ Nàìjíríà, nítorí pé tẹ́ ẹ bá ní kò fayánpọnyánrin, ní tó mú ẹ̀mí àwọn ọ̀dọ́ tó fi ń lọ, ohun tó dẹ̀ mú ìdánásunlé, ìdánásun ṣọ́ọ̀bù, ìdánásunlé ọlọ́pàá, ṣíṣí ọgbà ẹ̀wọ̀n sílẹ̀, gbogbo tó mú àwọn nǹkan wọ̀nyí jáde, a ò gbọdọ̀ sọ wípé kò sọ̀rọ̀ ń bẹ̀. Ẹ̀tọ́ la ní lábẹ́ òfin orílẹ̀-èdè yìí tàbí òfin orílẹ̀-èdè gbogbo aláwọ̀ dúdú àbí òfin orílẹ̀-èdè gbogbo àgbáláyé láti sọ èrònú tiwa síta fún gbogbo ọmọ aráyé kẹ́ gbọ́. Ṣùgbọ́n ṣá ìrànlọ́wọ́ kan tá a fẹ́ kẹ́ ṣe fún wa òun ni wípé ẹ bá wa fi àwọn fídíò tí a fi ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ bá wa fi ránṣẹ́. A dẹ̀ ń fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ bá lè sọ di èdè Gẹ̀ẹ́sì tàbí èdè Haúsá tàbí èdè Ìgbò tàbí àwọn èdè míì tí ẹ bá tún mọ̀, kódà kó jẹ́ Spanish tàbí Greek tàbí German tàbí Italian, ẹ bá wa tú síbẹ̀ kẹ́dẹ̀ bá fi ránṣẹ́ sí gbogbo àgbáláyé wípé ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà òun leléyìí o. Kí n má gbà wá lásìkò, kí á dẹ̀ má dé ìnàpẹnu. End Sars tí àwọn ọmọ wa ní ká end. Gbogbo wa la mọ ìwà àbàjẹ́ tó ń bẹ ní ọwọ́ àwọn agbófinró ká tó lọ sí End Sars rárá. Àtẹ̀yin tẹ́ wà níjọba, àtèmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, àti gbogbo ẹnikẹ́ni tó ń wo àwòrán yìí lénìí, tó ń wò mí tí mò ń sọ̀rọ̀ lónìí, kò sí nínú ẹnì kankan tí yóò sọ nínú yín wípé òun ò mọ̀ wípé béèlì kìí ṣe ọ̀fẹ́. Ìgbanisílẹ̀ láti ìmọ́lé ọlọ́pàá kìí ṣe ọ̀fẹ́. Ìgbanisílẹ̀ fún ẹni tí ọlọ́pàá fura sí kìí ṣe ọ̀fẹ́. Ṣùgbọ́n ṣá ní abẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà, ohun tí a máa ń gbọ́ ni wípé bail is free. Bail is free. Ǹjẹ́ béèlì wa jẹ́ free? Ǹjẹ́ àwọn ìjọba wa gan kò mọ̀? Ǹjẹ́ wọ́n ṣe nǹkan kan sí i títí wá di àsìkò yìí? Ṣé èmi, ẹ̀yin, ṣé a kò mọ̀? Ǹjẹ́ èmi àtẹ̀yin náà kọ́ ni à ń gbìyànjú láti máa fowó béèlì àwọn èèyàn wa ibi tí àwọn ìṣòro yìí ti wá nì? Ṣùgbọ́n ṣá End Sars
ó jẹ́ ìṣòro kékeré nínú ìṣòro tó ń kojú ìran ọmọ aládé àti ìṣòro tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá ti wá mọ̀ bẹ́ẹ̀, a rí wípé ìṣòro wa pọ̀. Ìdí nìyẹn táwọn ènìyàn kan fi ń kéde wípé End Nigeria now. Bóyá tí a bá ṣe àtúntò, bóyá tí a bá dẹ̀ pín, tí a fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́, tó nígbà múgbà, tí aláwo mú àwo, bóyá yóò san wá. Gbogbo nǹkan ni àwọn akẹgbẹ́ mi ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi síta tí wọ́n dẹ̀ ń fi léde. Ṣùgbọ́n mi láǹfààní láti sọ fún wa lénìí wípé àwọn ọmọ tó ń fi ẹ̀hónú hàn lórí End Sars, ẹ jọ̀ọ́ gbogbo wa la mọ̀ pé òdodo ni wọ́n ń sọ. Àwọn ọmọ tó ń fi ẹ̀hónú hàn wọ̀nyí, ẹ jẹ́ ká ṣèrántí wípé ní pẹ̀lẹ́kùtù ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀hónú wọn. Wọ́n dẹ̀ ń fi ẹ̀hónú wọn hàn. Wọn ò mú ohun ìjà olóró lọ́wọ́ bí kò ṣe àsíá orílẹ̀-èdè yìí. Ẹ̀yin ẹ wá lọ wo ohun tó ṣẹlẹ̀ sí wọn. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí. Eléyìí fi hàn wá wípé a ò ní ìjọba tó múnádóko nínú orílẹ̀-èdè yìí. Ebi ń pa ìlú. Bí ìjọba ò bá mọ̀, ẹ jẹ́ kí gbogbo wa jọ gbóhùn sókè, ẹ jẹ́ ká sọ fún wọn wípé ebi ń pa ìlú. Àti wípé bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ kò dára tó. Ẹnikẹ́ni tó bá wá dákẹ́ lásìkò yìí, ó ń láti já sí wípé irú wọn ò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí. A kì í lọ́ba ká lójo, bẹ́ẹ̀ sì ni a kì í lágbà nílé ká sọ pé a ò lóògùn. A kì í wá pohùn mágogo lẹ́nu. Bẹ́ẹ̀ ni, a ò ní jẹ́ kí ẹ da ìbẹ̀rù bojo bò wá débi wípé a kò ní lè sọ ọ̀rọ̀ ẹnu wa síta. Ẹ̀yin ènìyàn mi, ìran àwọn ọmọ ìnàkí àti ọmọ ọ̀bọ àti ọmọ ẹranko, wọ́n máa ń tọ́jú ọmọ tiwọn nínú igbó ni. Wọ́n máa ń dáàbò bo ọmọ tiwọn nínú igbó ni. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò lè ṣe ní tọ́mọ rẹ̀ ń fẹ́ fún o. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ń fi ebi pa aráàlú. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ń fi ìyà jẹ aráàlú. Àwọn agbófinró wa gangan, tó bá tiẹ̀ wá já sí wípé gbogbo orílẹ̀-èdè pátápátá, gbogbo ẹ̀ka ìjọba pátápátá ló bá corrupt, tí àwọn agbófinró ó burú púpọ̀, tí àwọn SARS ó burú púpọ̀, gbogbo wa náà la mọ̀. Mi ò láǹfààní láti ṣẹ̀ṣẹ̀ tún máa padà sẹ́yìn tàbí ká máa sọ pé tí wọ́n ṣe nìyí. Yàtọ̀ sí SARS, ọgbà ọlọ́pàá gan fúnra rẹ̀ ó corrupt látorí désàlẹ̀ ni, nítorí wípé bail is free, but nínú òfin bail is free, ṣùgbọ́n ṣá kò sí ẹni tó lè sọ nínú yín wípé òun yóò lọ gba afurasí sílẹ̀ ní ọgbà ọlọ́pàá tí kò ní sanwó, yóò bẹ̀rẹ̀ látowó orí ìwé. Eléyìí ló ń mú kí àwọn ọ̀dọ́ wa máa pariwo wípé ẹ mójútó ìran ọlọ́pàá, ẹ mójútó iṣẹ́ ọlọ́pàá, ẹ fún wọn ní owó tí yóò tó wọn lò. Ẹ jẹ́ kí ìkọ́ṣẹ́ wọn tá a pè ní police training. A wo documentary kan lórí channels nípa training àwọn ọlọ́pàá. Ó burú jáì. Tẹ́ bá rí ibi tí wọ́n ń gbé ọmọ ẹranko kò lè gbé bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Látàrí kí àtúnṣe lè wá, òun ni àwọn ọ̀dọ́ wọ̀nyí ṣe ń fi ẹ̀hónú wọn hàn. Ìran ọmọ ẹranko wọ́n ń dáàbò bo ọmọ tiwọn nínú igbó. Ìran ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ̀ ń dojú ìbọn, ẹ̀ ń dojú rẹ̀ kọ àwọn ọmọ tiyín. A ò ní gbà fún yín. Àwọn tó nílé ayé wọn ò dẹ̀ ní fún yín ṣe. Ṣùgbọ́n ṣá lè tí a kò sí, ẹ ó ní ẹ ò ṣerú ẹ̀ mọ́. Ẹ ò dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ nínú ayé. Yóò rí bẹ́ẹ̀, yóò ṣẹ bẹ́ẹ̀ o. Ohun tí a ń gbìyànjú láti sọ ni wípé tí ẹ kò bá lọ pa àwọn ọmọ tó ń ṣe protest, kò ní di ìbínú àwọn tẹ́yìn pè ní hooligans àti tout tẹ́ni wọ́n hijack protest. Wọ́n hijack ẹ nítorí ẹ̀tọ́ wọn ni lábẹ́ òfin láti fẹ̀hónú wọn hàn. Ẹ̀hónú wọn òun ló mú ìrúnú wá, òun ló mú ìbínú wá. Nítorí wípé ebi ti ń pa wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìyà ti ń jẹ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀, òṣì ti ń ta wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó yá ẹ jọ̀ọ́, àwọn tẹ́yìn pè ní hooligans, tẹ́yìn pè ní thug, tẹ́yìn pè ní tout wọ̀nyí, ṣé wọn kì í ṣe ọmọ Nàìjíríà ni?
ọmọ Nàìjíríà ni wọ́n náà, ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n. Bẹ́ẹ̀ ni ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n dẹ̀ lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti fẹ̀hónú tiwọn náà. Ohun tí àwọn tó bẹ̀rẹ̀ End Sars àǹfààní tí wọ́n ní òun ni wípé ṣíṣe tí wọ́n ṣe yẹn wọ́n la àwọn ọ̀dọ́ tó já sí wípé wọn ò kàwé, àwọn tó jẹ́ wípé society náà ló sọ wọ́n dì bẹ́ẹ̀, nítorí wípé lára àwọn ẹni tẹ́rí tó ń lọ lùtù yẹn àwọn ọ̀mọ̀wé náà ń bẹ nínú wọn. Bẹ́ẹ̀ ni bí ò bá wá sáwọn ọ̀mọ̀wé nínú wọn, àwọn ọmọdé wọ̀nyí ọmọ orílẹ̀-èdè wa ni wọ́n. Society yìí ló sọ wọ́n dì bẹ́ẹ̀ nítorí wípé ọ̀pọ̀ nínú wọn ti jáde ìwé kò ríṣẹ́ ṣe. Ọ̀pọ̀ nínú wọn ni kò jáde ìwé tí kò sí ọ̀nà àbáyọ fún. Ìjọba ni o, nítorí wípé ìran àwọn bàbá tiwa wọ́n ní bí ayé bá ń tojú àgbà bàjẹ́, bí ìlú bá bẹ̀rẹ̀ sí ní dàrú, àìmọ̀wáwù wọn ni, àìmọ̀wáwù àwọn àgbà ni. Ẹ̀yin wá wo nǹkan lénìí, ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ wá wù ni tó bá jẹ́ wípé orílẹ̀-èdè yìí ti gún régé tí ara ò ní àwọn ọ̀dọ́ ni ohun tó ń ṣẹlẹ̀ yẹn kò ní lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n ṣá àwa ń gba ẹ̀yin ìjọba nímọ̀ràn o wípé kí a lọ tún ìwà wa ká lọ tún ṣe. Ẹ jẹ́ kí ìgbáyé gbádùn aráàlú òun ni kẹ́ ẹ mú lọ́kùnkúndùn. Kí nìdí tá a fi níjọba gan? What is the principal duty of a given government in a given state? Ìdí tá a fi ní ìjọba òun ni ìgbáyé gbádùn aráàlú àkọ́kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ sì ni dídáàbòbò ẹ̀mí àti dúkìá aráàlú ara iṣẹ́ yín ni. Lẹ́yìn àwọn nǹkan méjì tá a ti sọ ìgbáyé gbádùn aráàlú, tá a dẹ̀ ti sọ ìdáàbòbò dúkìá àti ẹ̀mí aráàlú, kò síṣẹ́ mi mọ́ fún yín. Gbogbo ètò pátápátá ó ti ń bẹ láàrin nǹkan méjì tá a sọ yìí. Tẹ́ bá wá kùnà nínú ojúṣe yín, gbogbo àwọn tẹ́ ń pa wọ̀nyí, gbogbo àwọn tẹ́ ń pè ní táùtù wọ̀nyí, gbogbo àwọn tẹ́ ń pè ní hoodlums wọ̀nyí, tẹ́ ń sọ gbogbo àwọn oríṣiríṣi Gẹ̀ẹ́sì tẹ́ fi ń pè wọ́n, gbogbo wọn ló dìbò fún yín. Ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n. Bẹ́ẹ̀ ni ẹ̀yin olóṣèlú yìí náà, ẹ̀yin lẹ̀dẹ̀ máa ń ràbọn fún wọn tó já sí pé tẹ́ bá ti dìbò tán, ṣé báwọn lẹ́ ń lò tẹ́ fi ń gbàpò ti ìbò? Àwọn nìna àwọn lẹ́ lò tẹ́ fi lọ já gbogbo COVID-19 tí wọ́n ń lọ kó, àwọn lẹ́ lò tẹ́ fi lọ já síbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n mọ bí tẹ́ kó sí, wọ́n mọ bí dúkìá yín wà, àwọn gangan náà ni àwọn lẹ́ lò. Tó bá wá di lónìí tẹ́ ní hoodlums ni wọ́n. Ẹjọ́ ẹ̀yin ògbọ́n táwọn òyìnbó wí ni. Wọ́n ní a hungry man is an hungry man. Ẹni tí ebi ń pa kò gbọ́ yàgò, ẹ̀yin ò mọ̀ ni. Ebi ń pàlú, ebi ń pa aráàlú. Wọ́n fi ẹ̀wọ́nú wọn hàn fún yín nìyẹn. Ọ̀rọ̀ tá à ń sọ kì í ṣe End Sars lásán. End Sars ló kàn mú jáde ni. Ṣùgbọ́n ṣá ìránṣẹ́ Oòduà ló sọ̀rọ̀ fún ẹni tí kò bá mọ̀ ni àti èèyàn tí kò bá mọ̀yàn. Ohun kan tá a kàn máa sọ ni wípé ẹ jẹ́ kí a fi pẹ̀lẹ́kùtù ṣe. Mo fi àkókò yìí rọ gbogbo àwọn ọ̀dọ́ wa. Ẹ má jẹ́ kí a lọ já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tàbí ilé onílé. Ẹ jọ̀ọ́, nítorí wípé àwọn èèyàn tí a ń lọ já ṣọ́ọ̀bù wọn yìí, àwọn náà ń jìyà gẹ́gẹ́ bíi tiwa. Ẹ jẹ́ kí n sọ ohun kan tó da orílẹ̀-èdè Nàìjíríà pọ̀. Ìṣẹ́ so wá pọ̀. Ìṣẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n mú gẹ́gẹ́ bíi number 1 nínú orílẹ̀-èdè tó já sí pé ìṣẹ́ àti òṣì ó ti ń bá wọn fínra jù. Ìṣẹ́ so wá pọ̀ nítorí wípé ìyà tó ń jẹ ìran mẹ̀kúnnù Yorùbá, ìyà náà ló ń jẹ mẹ̀kúnnù Ìgbò, ìyà náà ló ń jẹ mẹ̀kúnnù Haúsá, kódà ìyà tó ń jẹ gbogbo àwọn tí mo dárúkọ yìí ó ju tọmọ Yorùbá lọ. Ohun tó kàn já sí wípé ìran Yorùbá, àwa ni òróró orílẹ̀-èdè yìí. Wọ́n ti fún gbogbo òróró ara wa gbẹ. Ẹ wá ní kí àwọn gómìnà kí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé Àbújá, kí wọ́n lọ máa ṣẹ̀ṣẹ̀ wá gbowó lọ́wọ́ yín. Ẹ ń bà nǹkan jẹ́. Kò tí ì sọ́nà àbáyọ. Ìjọba APC ó ṣèlérí àtúntò. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣèlérí wípé ó fi ìyà jẹ àwọn ọ̀dọ́. Tó bá wá di lónìí tẹ̀ ń kọjú ìbọn sáwọn ọ̀dọ́. Ṣẹ́yìn náà ti rí ní tí ń ṣẹlẹ̀. Bí ó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn o. Yóò dẹ̀ sún ṣẹlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Látàrí kalẹ̀ délẹ̀ lérí ni. Mo wá fi àkókò yìí gbàdúrà sí Elédùmarè
mo gbàdúrà sí àwọn onílẹ̀, àwọn ẹni tó rán wa níṣẹ́. Ẹjọ́ ẹni tó bá rán níṣẹ́ la máa ń bẹ̀rù, wa kì í bẹ̀rù ẹni tá máa jẹ fún. Àwa yóò wá bẹ̀rù ẹ̀yin ẹlẹ́ran ara lásán. Lóòótọ́ ẹ níbọn, ẹ lọ́mọ ogun, ẹ ní DSS, ẹ máa ní kán wá ká wa mọ́lé. Àwa ò nítorí ìyẹn ká bẹ̀rù yín. Ó hàn sí àwọn tó láyé nítorí wípé a ò ní ṣe tí ò bófin mu. Ṣùgbọ́n èyí tá ń sọ yìí lára ẹ̀tọ́ ọmọnìyàn ló wà. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń fẹ́ kí ẹ̀yin bàbá wa ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ kún wa lọ́wọ́, ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè. A mọ̀ tó yẹ ká ṣe o. Ṣùgbọ́n ṣá ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Àti wípé nígbésẹ̀ òun lèèyàn máa ń gun àkàbà. Ìrìn àjò ẹgbẹ̀rún ọdún kan, ọjọ́ kan ló máa ń bẹ̀rẹ̀. Ìrìn àjò ẹgbẹ̀rún ọdún, ọjọ́ kan ló máa ń bẹ̀rẹ̀. A ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Kozim Adéwálé, ìránṣẹ́ Oòduà, tí nǹkan báyìí bá wá ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè ayé tó ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà, tí irú àwa tá a kọ̀ láti má sọ̀rọ̀, tá a kọ̀ láti má sọ òdodo gẹ́gẹ́ bó ṣe yé wa sí, òun láti já sí wípé ìkàlù ni wá nìyẹn. Gbogbo ẹnikẹ́ni tó dákẹ́ lásìkò tá à ń sọ̀rọ̀ yìí, gbogbo ìwọ kíwọ tó láǹfààní láti ran mọ́lá. Ẹjọ́ ṣebí lásìkò COVID, ṣebí ó níye ìkéde tí àwa ṣe, ṣèbó níye owó tá a ná. Bí a kò ṣe níyì náà, àwa kò ní o. A ò ní owó, a kì í ṣolówó. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n aṣojú mẹ̀kúnnù ni wá. Ìránṣẹ́ Oòduà, aṣojú mẹ̀kúnnù ni. Tó bá wá di lónìí tá a bá lè sọ̀rọ̀ jáde fún àwọn tí ó lè sọ̀rọ̀, àwọn tẹ́yìn ń pè ní hooligans, àwọn tẹ́ pè ní tout, àwọn tẹ́ pè ní thug, àwọn tẹ́ pè ní hoodlums, tí ebi ń pa wọ́n, society ló sọ wọ́n di bẹ́ẹ̀ o. Nítorí wípé tí kì í bá ṣe wípé orí bá wa ṣe, ẹ gbádùn mi, ó ní tójú ti rí, ó tójú ti wá rí, ó tún wá kéré. Jọ̀ọ́ ìwọ tó bá ń lóúnjẹ mẹ́ta jẹ nínú orílẹ̀-èdè Nàìjíríà lọ máa sọ pé fẹ́lẹ́dà ẹ̀. Àìmọye èèyàn ló wà ní 001, 101, 100. Àìmọye èèyàn ní kò tilẹ̀ rí rárá. Báwo la ṣe fẹ́ ṣe? Àpẹẹrẹ nìyẹn fẹ́ni ó bá lọ́gbọ́n. Ohun tiwa táwa fi ń ránṣẹ́, onílàákàyè làwa ń bá wí o. Ẹ jọ̀ọ́ onílàákàyè là ń bá wí. A dẹ̀ dúró síbí wípé ká fún wa ní àtakò tó bá kù díẹ̀ káàtó níbi tá a ti sọ bí kò ṣe yẹ. Ẹ mọ̀ wípé tẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo á bá pín bẹ̀ ni. Gbogbo ẹ̀yin ènìyàn wa tí wọ́n lọ́wọ́ fi ọwọ́ ba ṣọ́ọ̀bù yín tàbí àwọn iléeṣẹ́ yín, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú. Ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú ká dẹ̀ ṣe àforíjìn, nítorí wípé ẹni tí ebi bá ń pa kò gbọ́ yàgò. Ebi dẹ̀ ń pa ìlú, ebi ń pa àwọn ènìyàn mi, ẹni kì í dákẹ́. Èmi ò ní lè dákẹ́ nítorí pé lára àwọn tẹ́bí ń pa wọ̀nyí òun lèmi gangan wà. Lára àwọn mẹ̀kúnnù wọ̀nyí òun lèmi gangan wà. Lára àwọn ọ̀dọ́ wọ̀nyí òun lèmi gangan wà. Mo mọ tó ń ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè yìí, ẹ̀yin ènìyàn mi tẹ́ wà ní diaspora, bóyá kò yé yín, mo dẹ̀ mọ̀ pé ó yé yín jù bẹ́ẹ̀ lọ. Nínú wípé orílẹ̀-èdè yìí náà ló mú yín sá lọ. Mo wá ń sọ fún yín bẹ́ẹ̀ ṣe wà lókè òkun yẹn, o lè jẹ́ doctor, o lè jẹ́ anything. Ẹrú òyìnbó ló ń ṣe. Bó tilẹ̀ já sí wípé àwọn ọmọ Yorùbá náà nínú orílẹ̀-èdè Nàìjíríà ẹrú la sì ń ṣe lọ́wọ́, nítorí wípé ó yẹ ká lè dá kádàrá wa gbé. Ó yẹ ká lè gbé ẹrù wa fúnra wa. Ẹ wò gbà tí a fi ń lo regional government kó tó di pé àwọn òyìnbó dé làwọn bàbá tiwa ti ń ṣayé wọn. Ohun tí mo fẹ́ sọ òun ni wípé ẹ jẹ́ ká gbóhùn sókè, ẹ dẹ̀ jẹ́ ká ran ìran Yorùbá lọ́wọ́. Ẹ̀yin Yorùbá, ìṣòro ẹyọ kan ṣoṣo tẹ́ ẹ ní nínú ayé, mo sọ fún yín, gbogbo ọ̀nà ti wà ńlẹ̀ o. Ṣùgbọ́n ṣá, ìran Yorùbá kì í fẹ́ náwó, ìran Yorùbá kì í gbówó lẹ̀ àfi tara wọn nìkan. Ṣùgbọ́n ṣá bẹ́ẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ, iṣẹ́ táwọn onílẹ̀ ràn wá, àwa máa jẹ, a ó dẹ̀ jẹ délẹ̀ lérí. Ẹ̀yin ò gbọ́ ni, wọ́n ní ẹgbẹ̀rún ajá ọlọ́dẹ tó ní kí erin máa wọ̀kọ̀, erin yóò wọ̀kọ̀. Ẹgbẹ̀rún ajá ọdẹ wọn ò dẹ̀ ní rí nǹkan kan ṣe fẹ́rin. Ẹgbẹ̀rún gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè Yorùbá tó ní kí ìran Yorùbá má délẹ̀ lérí, àwa yóò délẹ̀ lérí. Ẹ̀yin lẹ ò ní bá wa débẹ̀. Bẹ́ẹ̀ ni
ó hàn sí àwọn tó láyé kó wá jẹ́ àsìkò tiwa yóò sì jẹ́ àsìkò tiwa lágbára àwọn tó láyé. Ohun tí à ń gbìyànjú láti sọ òun ni wípé ẹ jẹ́ ká gbárùkù ti àwọn ọ̀dọ́ wọ̀nyí. Ohun tí ẹ̀yin bàbá wa kùnà láti ṣe òun ni àwọn ọ̀dọ́ wọ̀nyí gbé kalẹ̀ ohun tí wọ́n dẹ̀ ṣe. A dẹ̀ ń rí àmì ìdánilójú wípé wọ́n ti ṣe àṣeyege ń bẹ́ẹ̀ nítorí wípé òun ló la àwọn ènìyàn wa lójú. Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ kó gbogbo àwọn èròjà COVID yìí ni àwa dẹ̀ ń kígbe fún yín wípé ebi ń pa ìlú? Ìran Buhari ò retí gbọ́rọ̀ mọ́. Àwọn tó yí i ká wọn ò sọ òdodo fún un. Òdodo ti sọnù. Bẹ́ẹ̀ ni ẹ wá wo bí ilé ayé ṣe ń rí. Ṣebí ohun tá a fi dìbò fún yín fún ìyípadà ńjọ́ kínní àná kí ìgbésí ayé ìran Nàìjíríà kó lè yí padà sóore ni. Ẹ jẹ́ kí n sọ fún yín. Sẹ́yìn ò mọ̀dí tí a fi ń kéde fún àtúntò ni. Ẹ̀yin ò mọ̀dí táwa fi ń kéde wípé Oòduà máa lọ ni. Ẹ ò mọ̀dí tí Biafra fi ń wípé àwọn fẹ́ lọ ni. Ẹ mọ̀dí tí ogun fi ń ṣẹlẹ̀ ní Niger Delta tí wọ́n fi ń lọ ràbọn tí wọ́n ń kóbọn tí wọ́n ń ba ọ̀pá epo jẹ́ níjọ́ kínní àná ni. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ jẹ́ kí n sọ díẹ̀ fún yín. Ìdí ni wípé orílẹ̀-èdè Nàìjíríà kò so èso rere. The birth and the growth of Nigeria hasn't produced any good fruit. Kò méso rere kankan jáde. Ìdí nìyẹn tẹ́ ẹ fi ń rí wípé ìyá wa ń wà wípé a ó lọ ìrẹ́jẹ ń bẹ nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ìrẹ́jẹ ń bẹ nínú ẹ̀ tí wọ́n gangan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí tó mọ̀. Tó bá ti wá jẹ́ wípé òdodo ni tá à ń sọ yìí, fi nǹkan yìí ránṣẹ́ kí o dẹ̀ ronú ọ̀nà àbáyọ kó o dẹ̀ fi ránṣẹ́ sí inú àpótí mi 080 234 2+234 80 68 46 58 54 nítorí wípé a ò lè jẹ́ kó rí báyìí a ò dẹ̀ lè jẹ́ kó máa lọ báyìí. Ṣé ẹ wá rí gbogbo àwọn tẹ́yìn ń pè ní hoodlums, gbogbo àwọn tẹ́yìn ń pè ní tout, gbogbo àwọn tẹ́yìn ń pè ní thug, gbogbo àwọn tẹ́yìn ń pè ní miscreant. Mi ò orúkọ tún pọ̀ tẹ́ ẹ fún wọn. Mi ò orúkọ tẹ́ máa pè wọ́n. Bàbá wa mo ṣí fìlà o lẹ́yìn ikú yín olóyè Bọ́lá Ìgè mo ṣí fìlà fún yín. Wọ́n ti sọ̀rọ̀ kan. Wọ́n ní every freedom fighter is a hooligan. Every freedom fighter is a thug. Àwọn náà tẹ́ bá wò wá sí ọ̀pọ̀ àwọn ènìyàn kan wá ní aṣojú àwọn tọ́ọ̀gì. Aṣojú ọmọ Nàìjíríà làwa, aṣojú ọ̀dọ́ Nàìjíríà, aṣojú àwọn tí yà ń jẹ tí wọn ò lẹ́nu láti sọ̀rọ̀. Ẹni mélòó ló ń lo íńtánẹ́ẹ̀tì? Ẹ jọ̀ọ́ àwa mélòó là ń lo íńtánẹ́ẹ̀tì àtàwọn ọ̀dọ́? Ẹ lọ wo ibi tí àwọn ọ̀dọ́ tí wọ́n wà ẹgbàágbèje àwọn ọ̀dọ́ wọn ò láǹfààní sí tí àwọn wíwú wọ̀nyí. Bẹ́ẹ̀ ni ohun tí wọ́n bá rí òun ni wọ́n á tẹ̀lé. Wọ́n rí i pé àwọn ọ̀dọ́ ń ṣèpàdé, wọ́n ń ṣe ìwọ́de tí wọ́n dẹ̀ lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Wọ́n rí i. Wọ́n sì rí ẹ̀yin tẹ́ ẹ kó ológun lọ tẹ́ ẹ pa wọ́n. Lẹ́kì nìkan kọ́ ni wọ́n ti pààyàn náà. Lẹ́kì nìkan kọ́ ni wọ́n ti pààyàn. Ẹ lọ béèrè wò náà. Wọ́n pààyàn lọ́yọ̀ state. Wọ́n pààyàn ní many places. But bí ọ̀rọ̀ Ọ̀yọ́ state tí mo sọ yẹn, mo láǹfààní láti lu ọ̀gá wa gómìnà wa Ṣèyí Mákindé, mo lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu. Ṣé rí ọgbọ́n tó ń fi ṣe ni? Gómìnà mélòó ló lè lọ àárín àwọn protester kó lọ bá wọn sọ̀rọ̀? Ẹ lọ wò. Ẹ ó mọ̀ bẹ́ẹ̀ ṣe tó, ẹ ó mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́. Ṣèyí Mákindé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o kò ní ṣìṣe o lágbára àwọn tó láyé nítorí wípé orúkọ ló ń rò ẹ́. Bẹ́ẹ̀ ni èmi sọ fún ẹ, orúkọ ló dẹ̀ ń ro ọmọọba. Wọ́n ní àjíṣe bí ọ̀lọ́ la máa ń rí. Ìran àwọn Ọ̀yọ́ kì í ṣe bí ẹnì kọ̀ọ̀kan o. Ọ̀nà tí o fi ṣètò tó o fi manage COVID-19 ó jẹ́ ohun ìyàlẹ́nu fún orílẹ̀-èdè àgbáyé. Adẹ̀mọ́ lóore. O gbádùn mi. Ọ̀nà tó o tún fi wá manage End Sars protest ó jẹ́ ohun ìwúrí fún wa. Wọ́n ní yìnyín kẹ́ni ó ṣe mí. Ohun kan tó kàn dùn wá ni wípé 100 million tẹ́ lọ gbé fún wọn ní ààfin bóyá Ògbómọ̀ṣọ́ mi ìrántí mọ́ ẹ foríjì mí ẹ̀yin èèyàn wa. Ààfin ọba tí wọ́n ti ṣe nǹkan tẹ́ lọ gbé 100 million fún wọn.
àwa lòdì sí yẹn o nítorí pé 100 million tẹ́ lọ gbé fún wọn wọ̀nyí àwọn ọ̀dọ́ tó ń bínú tẹ́ ẹ bá fi ró wọn lágbára 2, 3, 4 sí 10 sí 20 sí 50 sí 100 yóò kúrò nínú òṣì wọn á níṣẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni ẹ̀yin olóṣèlú wa ṣe rójú ayé yín lóde ṣe rójú ayé yín gbogbo ohun tó yẹ kẹ́ ẹ á fún àwọn èèyàn tèmi tébi ń pa ohun tí mo wá níbi tí mo dé dúró yìí mo wá gba gbogbo gómìnà tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba Nàìjíríà àti Buhari mo gbà yín nímọ̀ràn wípé gbogbo àwọn tẹ́ mú gbogbo àwọn tó ń bẹ ní ìgbèkùn gbogbo àwọn tó ń bẹ ní ìgbèkùn tẹ́ ń pè ní tọ́ọ̀gì tẹ́ ń pè ní nǹkan wọ̀nyí tí wọ́n ń bẹ ní àtìmọ́lé yín ẹ tú wọn sílẹ̀ ní tó bá fi mú yín tí ẹ fi ń tú Boko Haram sílẹ̀ tẹ́ fún wọn ní amnesty tẹ́ ẹ bá fún àwọn ènìyàn mi ní amnesty gbogbo àwọn tó jà àti ìran Haúsá àti ìran Ìgbò àti ìran Yorùbá gbogbo àwọn tẹ́ kó sí àtìmọ́lé lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí látàrí wípé wọ́n lọ fọ́ ibi COVID látàrí wípé wọ́n lọ fọ́ ṣọ́ọ̀bù kan ní àsìkò tí ìwọ́de àti ìfẹ̀hónúhàn àti ìfẹ̀rúnú ẹnikẹ́ni tí kò bá sọ̀rọ̀ ní àsìkò yìí nínú ẹ̀yin àgbà Yorùbá àti nínú ẹ̀yin àgbà Nàìjíríà adẹ́dá àti aṣẹ̀dá àti àwọn onílẹ̀ wọn ó dá fún yín bẹ́ẹ̀ ni nítorí wípé àwọn ẹni wọ̀nyí ebi ń pa wọ́n ìyà ń jẹ wọ́n ẹ ò dẹ̀ ṣe bí ẹni pé ẹ rí wọn ẹ ò láàánú lójú ẹ wòye tí àwọn sẹ́nítọ̀ wa ń gbà ẹ wòye tí àwọn ọ̀nàrẹ́bù ń gbà ẹ wòye tí ilé ìgbìmọ̀ asòfin kékeré ń gbà ní owó oṣù tí kò tí ì mọ́ àwọn àjẹmọ́nú tí à ń pè ní allowances ẹ wòye tí àwọn senate àti rec tẹ́ ń gbà fún owó newspaper nìkan ẹ wá wòye tí ẹ fẹ́ san fún òṣìṣẹ́ tó já sí wípé àwọn òṣìṣẹ́ wọ̀nyẹn 30,000 òun ní state ni wọ́n ní ká ẹ máa san fún òṣìṣẹ́ tó kéré jù àpò ráìsì ó dẹ̀ jẹ́ 25, 28, 30,000 lásìkò tá a wà yìí orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ẹ bẹ̀rù Olúwa ìdájọ́ Olúwa yóò dé o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣá ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká fún yín lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ náà ni wípé ẹ lọ ṣàtúntò sí orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí Yorùbá dá dúró ẹ jẹ́ kí Ìgbò lọ ẹnikẹ́ni tó wọ́n lẹ́tọ̀ọ́ lábẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin so ó ti pé odidi 100 years tí òyìnbó ti so wá pọ̀ òyìnbó tó so wá pọ̀ business ló fi wá ṣe o business ni o nítorí ètò ọrọ̀ ajé tiwọn ni o kì í ṣèfẹ́ yín lóyìnbó ni o then ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ẹ lọ tún ṣe nítorí pé ọlọ́pàá òyìnbó system tó òyìnbó fi lẹ̀ òun lẹ̀ ń lòdì sẹ́yìn ọlọ́pàá kì í ṣe wọ́n lọ́ọ̀rẹ́ aráàlú làwọn wọ́n kì í ṣọ̀rẹ́ aráàlú o wọ́n kì í ṣọ̀rẹ́ aráàlú bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ àwọn ìjọba ni yín ẹni tó bá ti wà nípò òun lẹ máa ń sáf bí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ ká jọ ṣe ìwọ́de yẹn ni ṣùgbọ́n ṣá end prophet now òun la gbẹ́sẹ̀ lé end Nigeria now ó ń bẹ lára ètò wa bẹ́ẹ̀ ni nítorí pé àwọn tọ́rọ̀ ò bá yé ẹ jẹ́ ká jẹ́ kó máa yé wọn àǹfààní wà fún ìbéèrè o àǹfààní dẹ̀ wà fún ìmọ̀ràn ẹ gbádùn mi ìran Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ẹ jẹ́ ká túnra wa ṣe ẹ dẹ̀ jẹ́ ká mọ ibi tí a bá ń lọ a ó dilẹ̀ lérí o lágbára àwọn tó nílé ayé inú wa yóò dùn ọkàn wa yóò balẹ̀ ìránṣẹ́ Oòduà ló ń sọ̀rọ̀ ó dìgbà kan náà ẹ ṣé à ń bọ̀ o a ò tún ti dé.